A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run ọba. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló oníròyìn. Kó tó di wípé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ní ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu kò ní dá sí àwọn ọ̀rọ̀ kan tó ń lọ ní ẹ̀ka epo rọ̀bì àti bẹtiróòlù lórílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó mú ọ̀gá àgbà kan èyí tó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn ẹ̀sùn èyí tí olùdásílẹ̀ ilé-iṣẹ́ ìfọ epo Dangote Alhaji Aliko Dangote tó fi kan ọ̀gbẹ́ni náà tí í ṣe ọ̀gbẹ́ni Farouk Ahmed èyí tí í ṣe ọ̀gá àgbà nílé-iṣẹ́ epo èyí tí wọ́n pè ní Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority NMDPRA, èyí tí wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kan Farouk Ahmed ní ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú àwọn owó kan èyí tí wọ́n ní ó daṣọ bò ntonírìkíṣí àti ntonírìkímọ̀ mọ́lẹ̀ léyìí tí àkàrà rẹ̀ padà tú sí epo. Wàyí o, wọn iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí sọ wípé lórí ẹ̀sùn ọ̀hún ó ní kò sóhun tó kan ààrẹ Bọ́lá Tinubu nínú rẹ̀, nítorí wípé ọ̀rọ̀ náà ni àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC àti àwọn igun ìkejì rẹ̀ ICPC ni wọ́n ti dá sí o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Báyọ̀ Ọ̀nànúgà, ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ààrẹ Bọ́lá Tinubu tó fi léde ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí, lẹ́yìn tí Farouk Ahmed tó kọ ìwé fipò sílẹ̀ sọ wípé ojúlàgbà ń yá àgbà kì í yá ẹnu ń lọ̀rọ̀ ọ̀hún jẹ́ fún ààrẹ Bọ́lá Tinubu. Ó ní àwọn EFCC àti ICPC àwọn ni wọ́n wà ní àyè láti lè ṣe ìtọpinpin ẹ̀sùn ìkówójẹ ọ̀hún tí wọ́n fi kan Farouk Ahmed kó tó mú láti kọ ìwé fipò sílẹ̀. Bákan náà ó ní àwọn igun ICPC àti EFCC yìí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ láti lè ṣe ìtọpinpin kí wọ́n tanná tú ìṣídésàlẹ̀ kòkò lórí ẹ̀sùn náà, ṣùgbọ́n ó ní Tinubu kò ní ẹ̀tọ́, bẹ́ẹ̀ sì ni ààrẹ Tinubu kò ní bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Godswill Akpabio ló ní inú òun dùn, ayọ̀ òun kún, bó tilẹ̀ jẹ́ wípé àsìkò tá a wà yìí àsìkò tó nira kókókó fún orílẹ̀-èdè Nàìjíríà òun náà lásìkò yìí o. Ọ̀rọ̀ tó ti ẹnu Godswill Akpabio jáde rèé nígbà tó ń gba àlejò aṣojú láti orílẹ̀-èdè Amẹ́ríkà sí orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ilé ìgbìmọ̀ asòfin nínú ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Richard M. Mills Jr. gẹ́gẹ́ bí Akpabio ti sọ, ó nínú òun dùn láti gba àlejò àmbásádọ̀ ọ̀hún láti orílẹ̀-èdè Amẹ́ríkà sí Nàìjíríà nírú àsìkò yìí o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, ó ní èyí ni yóò túbọ̀ jẹ́ kí ìbáṣepọ̀ àsọyé ọ̀rọ̀ àti ọ̀nà tó dánmọ́rán kó wà láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà látara àlejò àti àwọn tí wọ́n kọ̀ wọ́rìn pẹ̀lú Mills Jr. láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní àsìkò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ń la ìṣòro kọjá yìí pẹ̀lú àwọn àdójúkọ pàápàá jù lẹ́ka ètò ààbò, wọ́n nílò irúfẹ́ àwọn ìrìnàjò yìí o. Nípa ìdí èyí, ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n gbé sọ nínú ìpàdé ọ̀hún tó wáyé. Bákan náà ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Akpabio ti sọ, ó ní tẹ́lẹ̀ wọ́n ti ń gbáradì wípé bí òkè bá kọ̀ tí ò wá bá Muhammad ó múra láti lọ rèé bá òkè ni, síwájú kó tó di wípé aṣojú láti orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ìlànà tí orílẹ̀-èdè Amẹ́ríkà ń gbà fún ètò ìṣèjọba wọn tó jẹ́ ìṣèjọba àwarawa, iná ní orílẹ̀-èdè Nàìjíríà ń lò. Nípa ìdí èyí, ọ̀rọ̀ yóò tètè yé orílẹ̀-èdè Amẹ́ríkà
lákòótán nínú ọ̀rọ̀ Akpabio ó dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn ènìyàn tí wọ́n gbé dìde. Ó ní láìpẹ́ yìí náà àwọn náà yóò ṣe ẹ̀lẹ́ńbẹ̀rún sí wọn ní orílẹ̀-èdè wọn lọ́hùn-ún láti jọ wo ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro èyí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti bu ẹnu àtẹ́ lu ìròyìn kan wípé ó ń gbáradì láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ṣèyí Mákindé ní ìròyìn ẹlẹ́jẹ̀ irọ́ gbu ló ń bẹ nínú ìròyìn ọ̀hún. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP ní ẹgbẹ́ òṣèlú tóun yóò wà láti máa rìnrìn àjò òun nínú òṣèlú àti ètò ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ náà lẹ́yìn èyí tó darapọ̀ mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀ àwọn àgbààgbà nínú òṣèlú àti ètò ọrọ̀ ajé nílẹ̀ wa Nàìjíríà ní ọjọ́rú ọ̀sẹ̀ ètà wà nínú rẹ̀ yìí níbi ìfilọ́lẹ̀ ìwé kan èyí tí alákòóso tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Lai Muhammed tó kọ. Níbi ìfilọ́lẹ̀ ìwé ọ̀hún tó wáyé nílùú Àbújá níbẹ̀ ni onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún wípé ọ̀rọ̀ Nàìjíríà lásìkò yìí kìí ṣe ọ̀rọ̀ òṣèlú bí kò ṣe wípé ìfọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí ìlọsíwájú ilẹ̀ yìí kó yá kánmọ́nkóbò òun ló yẹ kó wà lóòkan àyà gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní ipò ìdarí àti ìṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyí Mákindé ní lóòótọ́ lódodo òun ò ní ọ̀tá òun ò sì ní olódì kankan nínú ẹgbẹ́ òṣèlú kankan bí kò ṣe wípé ọ̀rẹ́ ni gbogbo wọn jẹ́ o. Ó wá ní ṣùgbọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP olóhùn ò ṣetán láti kúrò ńbẹ̀ òun ò sì torí ọ̀rọ̀ òṣèlú wá síbi ìfilọ́lẹ̀ ìwé náà nítorí wípé ọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀ ọ̀rọ̀ ayẹyẹ ọ̀tọ̀ ni o. Ṣèyí Mákindé sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP lẹgbẹ́ òṣèlú tóun gbà láti gòkè ó ní ìgbà ìpọ́njú là ń mọ̀rẹ́ òun ni ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé lótìtọ́ lódodo lẹgbẹ́ òṣèlú PDP ń dojúkọ àwọn ìṣòro kan ṣùgbọ́n orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o. Kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kọ́ ni ó wá ọ̀nà àbáyọ sí bí kò ṣe wípé kí wọ́n jókòó láti yanjú gbogbo ohun tó ń mú fàákájà dání nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú òun ẹnikẹ́ni kò lè gba kàtà lọ́wọ́ àkìtì kò sẹ́ni tó lè gbalé baba ọmọ lọ́wọ́ ọmọ. Ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé jáde. Ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fi ẹ̀sùn kan gómìnà Lucky Orímísàn Ayédàtiwá tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo látàrí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan èyí tó ṣẹlẹ̀ nínú àwọn ọkọ̀ èyí tó ń kọ̀wọ́rìn pẹ̀lú gómìnà ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP ti fi ẹ̀sùn kan Ayédàtiwá wọ́n ní láìpẹ́ yìí ń làwọn ọkọ̀ akérara kan èyí tó ń tẹ̀lé gómìnà Ayédàtiwá ń ló kọlu ọmọdékùnrin kan èyí tọmọ náà sì gbabẹ̀ jọlọ́run bá nípè. Wọ́n ní láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọn ò rí kí gómìnà Ayédàtiwá kó bọ́ síta gbangba láti wá sọ̀rọ̀ tọrọ àforíjì àti ọ̀nà tí ó gbà láti tu àwọn mọ̀lẹ́bí ọmọ ọ̀hún lójú kó tù wọ́n lọ́kàn. Wọ́n ní ṣe ni Lucky Ayédàtiwá ṣẹ́ ewéle nítorí wípé àwọn ènìyàn náà ni wọn ní agbára láti bàjà tàbí láti pè é lẹ́jọ́ o. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP látọwọ́ alukọ̀wé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Wande èyí tó fi ọ̀rọ̀ náà léde. Wande Ajayi ṣe é lálàyé wípé gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo pátá ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu Ayédàtiwá gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n ní Ayédàtiwá èyí tó ń lọ káàkiri àwọn ìletò ìlú sí ìlú agbègbè sí agbègbè láti lọ rè dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún nínú ètò ìṣèjọba rẹ̀ síwájú kí ìṣẹ̀lẹ̀ abàmì yìí ó tó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn ìjọba ìbílẹ̀ Àkókó ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ọmọ ọ̀hún ní gẹ́rẹ́ tí ọkọ̀ gbà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn kan èyí tó wà ní agbègbè Ọ̀wọ̀ síwájú kí wọ́n tó ní ìṣẹ̀lẹ̀ yìí kọjá ní tí wọ́n lè ṣe èyí tí wọ́n padà gbé lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ Federal Medical Center ti ìlú Ondo èyí tó ń bẹ ní ìlú Ọ̀wọ̀.
kó tó di wípé àwọn oníṣègùn òyìnbó tó ń tọ́jú ọmọ náà kéde wípé ọmọ ọ̀hún ó gbèkùrù jẹ lọ́wọ́ ẹbọra. ẹgbẹ́ òṣèlú PDP ní òkú òru ni wọ́n fi ọmọ ọ̀hún ṣe o, lẹ́yọ̀ sọ́kà ni wọ́n ti sin ọmọ ọ̀hún tí wọ́n sì ti dalẹ̀ bò ó, èyí tí Lucky Ayédàtiwá kọ̀ láti wá sọ nǹkan kan. Lákòótán ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo ọmọ Oǹdó pátá wọ́n ń retí ọ̀rọ̀ lẹ́nu gómìnà ìpínlẹ̀ Oǹdó Lucky Ayédàtiwá láti wá sọ ohun tó mọ̀ nípa ikú ọmọ ọ̀hún, èyí tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọkọ rẹ̀ òun ló ṣekú pa ọmọ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, lórí ta ni ẹni tí ó bọ́ sórí àpèrè Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú báyìí, èyí tí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ àti iṣẹ́ ti ń lọ lábẹ́ aṣọ. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá sí ọ̀rọ̀ náà, èyí tí wọ́n ti fún wọn ní gbèdéke ọjọ́ 14 láti mú orúkọ Àwùjalẹ̀ tuntun wá síwájú ìjọba kí ọ̀rọ̀ ọ̀hún kó má bàa dá wàhálà eléyìí tí ó máa mú ogun mú ọ̀tẹ̀ dání kó má bàa dá sílẹ̀ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti lọ, ẹni tó jẹ́ igbákejì alága nínú ẹbí Fúsẹ̀gbúà ní ìpínlẹ̀ Ògùn ní ìlú Ìjẹ̀bú lọ́hùn-ún, ọ̀jọ̀gbọ́n Fàsí Yusuf, òun ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn nínú ọ̀sẹ̀ yìí wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ó ti dá sí ọ̀rọ̀ náà láti má lè jẹ́ kí gbogbo wàhálà àti rògbòdìyàn èyí tí wọ́n ròyìn pé yóò súyọ lórí yíyan ọmọ oyè tuntun kó má bàa jáde o. Wàyí o, wọ́n ní ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìbílẹ̀ eyín ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde local government ọ̀gbẹ́ni Ọ̀kẹ́ Adébánjọ, èyí tó fi ìwé náà ránṣẹ́ sí agboolé ọmọọba ọ̀hún pẹ̀lú gbèdéke ọjọ́ 14 tí wọ́n fún wọn, sọ wípé kí ọjọ́ 14 ọ̀hún kó tó wọ́n ń retí orúkọ ọmọ oyè tuntun èyí tí ó bọ́ sórí àpèrè Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. Ẹni tí í ṣe igbákejì alága nínú ẹbí ìdílé ọba Fúsẹ̀gbúà sọ wípé lọ́wọ́ yìí àwọn ọmọ oyè èyí tí orúkọ wọn ń bẹ nílẹ̀, èyí tí wọ́n sì ní lọ́kàn wípé ìkànnù wọn náà ni yóò já mọ́ o, òun ló ń lọ bí 60 báyìí 60 lórúkọ àwọn ọmọ ọba èyí tó ń bẹ nílẹ̀, tó sì jẹ́ wípé ènìyàn kan ṣo péré náà ni ó bọ́ sórí àpèrè ọ̀hún o. Wàyí o, wọ́n ní iṣẹ́ gbogbo yóò bẹ̀rẹ̀, ìfọ̀rọ̀wánilẹ́nuwò yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí. Ẹni tó wẹ̀ tó perégedé tó fìmọ̀ràn jẹ́ka, òun náà ni wọ́n ó béèrè lọ́wọ́ alálẹ̀ kó tó di wípé wọ́n fi orúkọ ọ̀hún ṣọwọ́ sí ìjọba láti mọ ìgbésẹ̀ èyí tó kù kí wọ́n lè yan Àwùjalẹ̀ tuntun lẹ́yìn tí ọba Síkírù Adétọ̀nà tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ nínú oṣù keje ọdún yìí lẹ́nu ọdún 91 èyí tó sì lò bíi 60 ọdún ó lé lórí ipò gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.